Lúùkù orí 12 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 69. Ó sì ṣe nígbà tí àìníye ìjọ ènìyàn péjọpọ̀ tó bẹ́ẹ̀ tí wọ́n tẹ ara wọn mọ́lẹ̀, ó tètè kọ wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé, ẹ máa ṣọ́ra yín nítorí ìwúkàrà àwọn Farisí tí í ṣe àgàbàgebè. Kò sí ohun tí a bò tí a kì yóò sì fi hàn, tàbí tí ó pamọ́ tí a kì yóò mọ̀. Nítorí náà, ohunkóhun tí ẹ̀yin sọ lé òkùnkùn ní gbangba lé a ó gbé gbọ́, àti ohun tí ẹ̀yin bá sọ sí etí ní ìkọ̀kọ̀ lórí òrùlé lé a ó gbé kéde rẹ̀. Èmi sì wí fún yín, ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ má ṣe bẹ̀rù àwọn tí pa ara ènìyàn kú, lẹ́yìn èyí ni tí wọn kò sì rí èyí tí wọ́n lè ṣe mọ́. Ṣùgbọ́n èmi ò sì sọ ẹni tí ẹ̀yin ò bẹ̀rù fún yín. Ẹ bẹ̀rù ẹni tí ó lágbára lẹ́yìn tí ó bá pani tán láti wọ́ni lọ sí ọ̀run àpáàdì. Lóòótọ́ ni mo wí fún yín, òun ni kí ẹ bẹ̀rù. Ológoṣẹ́ 5 kì í ta lé owó idẹ wẹ́wẹ́ 2, a kò sì gbàgbé ọ̀kan nínú wọn níwájú Ọlọ́run. Ṣùgbọ́n gbogbo irun orí yín ni a kà pé ṣánṣán. Nítorí náà kí ẹ má ṣe bẹ̀rù, ẹ̀yin ní iyè lórí ju ológoṣẹ́ pípọ̀ lọ. Mo sì wí fún yín pẹ̀lú, ẹnikẹ́ni tí ó bá jẹ́wọ́ mi níwájú ènìyàn, ọmọ ènìyàn yóò sì jẹ́wọ́ rẹ̀ níwájú àwọn áńgẹ́lì Ọlọ́run. Ṣùgbọ́n ẹni tí ó bá sẹ́ mi níwájú ènìyàn, a ó sì sẹ́ ẹ níwájú àwọn áńgẹ́lì Ọlọ́run. Àti ẹnikẹ́ni tí ó bá ń sọ̀rọ̀ òdì sí ọmọ ènìyàn, a ó dárí rẹ̀ jì. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá sọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́, a kì yóò dárí rẹ̀ jì. Nígbà tí wọ́n bá sì mú yín wá sí sínágọ́gù àti síwájú àwọn olórí àwọn aláṣẹ, ẹ má ṣe ṣàníyàn pé báwo tàbí ohun kí ni ẹ̀yin ò dà tàbí kí ni ẹ̀yin ò wí. Nítorí ẹ̀mí mímọ́ yóò kọ́ yín ní wákàtí kan náà bí ohun tí ó yẹ kí ẹ wí. Ọ̀kan nínú àwùjọ sì wí fún un pé, olùkọ́ni, sọ fún arákùnrin mi kí ó pín mi ní ogún. Ó sì wí fún un pé, ọkùnrin yìí ta ni ó fi mí jẹ onídàájọ́ tàbí olùpín ogún wa fún yín? Ó sì wí fún wọn pé, kíyèsára kí ẹ sì máa ṣọ́ra nítorí ojú kòkòrò, nítorí ìgbésí ayé ènìyàn kì í dúró nípa ọ̀rọ̀ ohun tí ó ní. Ó sì pa òwe kan fún wọn wípé, ilẹ̀ ọkùnrin kan ọlọ́rọ̀ so èso ọ̀pọ̀lọpọ̀. Ó sì rò nínú ara rẹ̀ wípé, èmi ò ti ṣe, nítorí tí èmi kò ní ibi tí èmi ò gbé kó èso mi jọ sí. Ó sì wípé, èyí ni èmi ò ṣe, èmi ò wó àká mi palẹ̀, èmi ò sì kọ́ èyí tí ó tóbi, níbẹ̀ ni èmi ò gbé to gbogbo èso àti ọrọ̀ mi jọ sí. Èmi ò sì wí fún ọkàn mi pé, ọkàn, ìwọ ní ọrọ̀ pípọ̀ tí a tò jọ fún ọ̀pọ̀ ọdún, sinmi, máa jẹ, máa mu, máa yọ̀. Ṣùgbọ́n Ọlọ́run wí fún un pé, ìwọ aṣiwèrè, ní òru yìí ni a ó béèrè ẹ̀mí rẹ lọ́wọ́ rẹ. Ǹjẹ́ títa ni nǹkan wọ̀nyí yóò hà ṣe tí ìwọ ti pèsè sílẹ̀? Bẹ́ẹ̀ ni ẹni tí ó tò ìṣúra jọ fún ara rẹ̀ tí kò sì ní ọrọ̀ lọ́dọ̀ Ọlọ́run. Ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé, nítorí náà mo wí fún yín pé, ẹ má ṣe ṣàníyàn nítorí ẹ̀mí yín pé kí ni ẹ̀yin yóò jẹ, tàbí nítorí ara yín pé kí ni ẹ̀yin yóò fi bora. Èmi sá ju oúnjẹ lọ, ara sì ju aṣọ lọ. Ẹ kíyèsí àwọn ìwo, wọn kì í fọ́rúgbìn, bẹ́ẹ̀ ni wọn kì í kórè. Wọn kò lí àká, bẹ́ẹ̀ ni wọn kò lí abà. Ọlọ́run ṣà ń bọ́ wọn. Mélòó mélòó ni ẹ̀yin sàn ju ẹyẹ lọ? Ta ni nínú yín nípa àníyàn ṣíṣe tí ó lè fi ìgbọ̀nwọ́ kan kún ọjọ́ ayé rẹ̀? Ǹjẹ́ bí ẹ̀yin kò lè ṣe èyí tí ó kéré jùlọ, èéṣe tí ẹ̀yin fi ń ṣàníyàn nítorí ìyókù? Ẹ kíyèsí àwọn lílì bí wọ́n ti ń dàgbà, wọn kì í ṣiṣẹ́, wọn kì í ráhùn. Ṣùgbọ́n kí èmi wí fún yín, a kò ṣe Sólómọ́nì pàápàá ní ọ̀ṣọ́ ní gbogbo ògo rẹ̀ tó ọ̀kan nínú wọ̀nyí. Ǹjẹ́ bí Ọlọ́run bá wọ koríko ìgbẹ́ lé aṣọ tó bẹ́ẹ̀, èyí tí ó wà lónìí tí a sì gbà á sínú iná lọ́la, mélòó mélòó ni yóò wọ yín lé aṣọ, ẹ̀yin onígbàgbọ́ kékeré? Ẹ má sì ṣe béèrè ohun tí ẹ̀yin ò jẹ tàbí ohun tí ẹ̀yin ò mu, kí ẹ̀yin kí ó má sì ṣiyèméjì. Nítorí gbogbo nǹkan wọ̀nyí ni àwọn orílẹ̀-èdè ayé ń wá kiri. Bàbá yín sì mọ̀ pé ẹ̀yin fẹ́ nǹkan wọ̀nyí. Ṣùgbọ́n ẹ máa wá ìjọba Ọlọ́run, gbogbo nǹkan wọ̀nyí ni a ó sì fi kún yín. Má bẹ̀rù agbo kékeré, nítorí dídùn inú bàbá yín ni láti fi ìjọba fún yín. Ẹ ta ohun tí ẹ̀yin ní, kí ẹ̀yin kí ó sì tọrẹ àánú, kí ẹ̀yin kí ó sì pèsè àpò fún ara yín tí kì í gbó, ìṣúra lí ọ̀run tí kì í tán,
níbi tí olè kò lè súnmọ́ àti níbi tí kòkòrò kì í bàjẹ́. Nítorí níbi tí ìṣúra yín gbé wà, níbẹ̀ li ọkàn yín yóò gbé wà pẹ̀lú. Ẹ di àmùrè yín, kí fìtílà yín kí ó sì máa jó, kí ẹ̀yin tìkára yín kí ó dàbí ẹni tí ń retí olúwa wọn, nígbà tí òun ó padà ti ibi ìyàwó dé, pé nígbà tí ó bá dé tí ó sì kankùn, kí wọn kí ó lè ṣí sílẹ̀ fún un lọ́gán. Ìbùkún ni fún àwọn ọmọ ọ̀dọ̀ wọn nì nígbà tí olúwa náà bá dé, tí yóò bá kí wọn kí ó máa ṣọ́nà. Lóòótọ́ ni mo wí fún yín, yóò di ara rẹ̀ lé àmùrè, yóò sì mú wọn jókòó láti jẹun, yóò sì jáde wá láti ṣe ìránṣẹ́ fún wọn. Bí ó bá sì dé nígbà ìṣọ́ kejì, tàbí tí ó sì dé nígbà ìṣọ́ kẹta, tí ó sì bá wọn bẹ́ẹ̀, ìbùkún ni fún àwọn ọmọ ọ̀dọ̀ wọn nì. Ṣùgbọ́n ẹ mọ èyí pé baálé ilé ìbá mọ wákàtí tí olè yóò wá, òun ìbá máa ṣọ́nà, kì í bá ti jẹ́ kí a lu ilé òun já. Nítorí náà kí ẹ̀yin kí ó múra pẹ̀lú, nítorí ọmọ ènìyàn ń bọ̀ ní wákàtí tí ẹ̀yin kò dábàá. Pétérù sì wí pé, Olúwa, ìwọ pa òwe yìí fún wa tàbí fún gbogbo ènìyàn? Olúwa sì dáhùn wípé, ta ni olóòótọ́ àti ọlọ́gbọ́n ìríjú ńlá tí olúwa rẹ̀ fi jẹ olórí agbo ilé rẹ̀ láti máa fi ìwọ̀n oúnjẹ wọn fún wọn ní àkókò? Ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà nígbà tí olúwa rẹ̀ bá dé, tí yóò bá a kí ó máa ṣe bẹ́ẹ̀. Lóòótọ́ ni mo wí fún yín, yóò sì fi jẹ olórí ohun gbogbo tí ó ní. Ṣùgbọ́n bí ọmọ ọ̀dọ̀ náà bá wí lé ọkàn rẹ̀ pé, olúwa mi yẹ ìgbà àtibọ̀ rẹ̀, tí ó sì bẹ̀rẹ̀ sí í lu àwọn ìránṣẹ́bìnrin àti ìránṣẹ́kùnrin, tí ó sì bẹ̀rẹ̀ sí í jẹ àti sí í mu àmupara, olúwa ọmọ ọ̀dọ̀ náà yóò dé ní ọjọ́ tí kò retí rẹ̀ àti ní wákàtí tí kò dábàá, yóò sì jẹ níyà gidigidi, yóò sì yan ipò rẹ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́. Àti ọmọ ọ̀dọ̀ náà tí ó mọ ìfẹ́ olúwa rẹ̀, tí kò sì múra sílẹ̀, tí kò sì ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀, òun ni ó nà pípọ̀. Ṣùgbọ́n èyí tí kò mọ̀, tí ó ṣe ohun tí ó yẹ sí ìlú, òun ni a ó lù níwọ̀n. Nítorí ẹnikẹ́ni tí a fún ní pípọ̀, lọ́dọ̀ rẹ̀ ni a ó gbé béèrè pípọ̀. Lọ́dọ̀ ẹni tí a bá gbé fi pípọ̀ sí, lọ́dọ̀ rẹ̀ ni a ó gbé béèrè sí. Iná li èmi wá láti fọ̀n sí ayé, kí lèmi sì ń fẹ́ bí a bá ti dáná. Ṣùgbọ́n èmi ní baptism kan tí a ó fi fún baptism mi, ara tí ń ni mí tó títí yóò fi parí. Ẹ̀yin ṣe bí àlàáfíà li èmi wá fi sí ayé. Mo wí fún yín, bẹ́ẹ̀ kọ́, kí a ṣàkókò pé ìyapa. Nítorí láti ìsinsìnyí lọ, ènìyàn 5 yóò wà ní ilé kan náà tí a ó yà ní ipá, 3 sí 2 àti 2 sí 3. A ó ya bàbá ní ipá sí ọmọ rẹ̀ ọkùnrin, àti ọmọkùnrin sí bàbá, ìyá sí ọmọbìnrin rẹ̀, àti ọmọbìnrin sí ìyá rẹ̀, ìyákọ sí ìyàwó rẹ̀, àti ìyàwó sí ìyákọ rẹ̀. Ó sì wí fún ìjọ ènìyàn pẹ̀lú pé, nígbà tí ẹ̀yin bá rí àwọsánmọ̀ tí ó ṣú ní ìhà ìwọ̀ oòrùn ọ̀gán, ẹ̀yin á ní, ọ̀wàrà òjò ń bọ̀, á sì rí bẹ́ẹ̀. Nígbà tí afẹ́fẹ́ gúúsù bá ń fẹ́, ẹ̀yin á ní, ooru yóò mú, á sì ṣẹ́. Ẹ̀yin àgàbàgebè, ẹ̀yin lè mòye ojú ọ̀run ayé àti ti ayé. Èéha ti ṣe tí ẹ̀yin kò lè mọ àkókò yìí? Èéha sì ti ṣe tí ẹ̀yin tìkára yín kò fi ro ohun tí ó tọ́? Nígbà tí ìwọ bá ń bá ọ̀tá rẹ lọ sọ́dọ̀ olórí, múra lí ọ̀nà kí a lè gbà ọ́ lọ́wọ́ rẹ̀, kí ó má ṣe fi ọ́ lé onídàájọ́ lọ́wọ́, kí onídàájọ́ má ṣe fi ọ́ lé ẹ̀ṣọ́ lọ́wọ́, òun á sì tì ọ́ sínú túbú. Kí èmi kí ó wí fún ọ, ìwọ kì yóò jáde kúrò níbẹ̀ títí ìwọ ó fi san oókan tí ó bá kù.